ọ̀làjúdé ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jágbà gbogbo tàdá ìbá. ọ̀làjúdé ọ̀làjúdé. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹ káàárọ̀ ojúmọ́ ire o àlàáfíà o. orúkọ mi Lázaro Daudeno Hernández babaláwo ọdún arẹtẹ ìfowópamọ́ mọdúpẹ ọlá fàjọlá ilé gbogbo isa isifa Ogundabete ẹ̀rọ ni wọ́n ń bomi ìlò ọ̀bàdànìbàdà ní ilé omi onítàgì àgbìnrímọ̀ ní ìdọ́ àìtáwé olómùgò olómùjò ọba kékeré ló sílù ọ̀gá rárá mọ́bà òun àbà ṣàkùn yálẹ̀ ìgbẹ́ mọ́ kí wọ́n gbogbo yìí gbogbo wọn ló dáké sí mi mọ́ ní kí ló fẹ́ yín tẹ̀fí dáké sí mi wọ́n ní òní pẹ̀tọ̀ òun dá ní wọ́n yà wọ́n ní wọ́n ti dá ẹjọ́ títí wọ́n kó mọ́ ẹjọ́ wọn dá wọ́n ní wọ́n ti láyà títí wọ́n kó mọ́ ìyàwó là wọ́n ní kí n dúró kí n dé yọ̀ wọ́ fún ọ wọ́n ní ọ̀wọ́ kékeré ní mímọ́ mẹ́jọ àgbàlagbàdá wọ́n ní mọ̀ bá mọ̀ mẹ́jọ àgbàlagbàdá ń kó wọ́n ní mọ̀ lọ́yà rẹ̀ ń dá wọ́n ní mọ̀ káre wọ́n ní mọ̀ ṣẹ́un wọ́n ní mọ̀ chilian wọ́n ní ká sí ibi tí ò ti mọ́ mí àwẹ̀ ìbá mọ́mọ́kẹ́ ní ikú àwùsí mọ́mọ́kẹ́ ní ìdómi àwùsè mọ́mọ́kẹ́ ní ilé alágbẹ̀dẹ òwe ìyọ̀ǹda níbi tí wọ́n ti hó ibà ibi ndí ìbí níbi tí wọ́n ti hó ibà ohun bí àwọn níbi tí wọ́n ti hó àkókò lè déjò àjẹrẹ onímọ̀ àjẹrẹ ìpẹ́ ní alágẹ̀dún ti ìpẹ́ ní ikú ìpẹ́ ní alágẹ̀dún ti ìpẹ́ ní àrùn òkúrukúru wẹ́rẹ́ ló dé bá fún Ọ̀rúnmìlà bàbá àdìyẹ níjẹ̀lú ọ̀tá ti pé ẹni ní ṣe kúkúrú kú bá lẹ́yìn bára pẹ́ tó torí ìṣèkú igi nínú igbó ìṣèkú igi nínú igbó ìṣèkú ẹyẹ ilẹ̀ ìlọ̀dọ̀ ọ̀run ìṣèkú ọmọ ènìyàn jọmọlọmọ ènìyàn ipa àlegbà abẹ́rẹ́ koro ìṣèkú ọ̀run mẹ́pẹ́ ìdá bí ara ilé dégé àtẹ̀yìnlẹ́yìn ìyá rẹ̀ bí akẹ́rẹ́ bẹ́ẹ̀ bá fún àtẹ̀yìnlẹ́yìn mọ́tò ipa àlegbà abẹ́rẹ́ koro ìṣèkú ọ̀run mẹ́pẹ́ ìdá. àṣẹ àdópẹ́ ọdópẹ́ àwọn ará yìí. Máa bẹ̀rẹ̀ láti ilé ẹ̀kọ́ tí ó kọ́kọ́ dé torí bí wọ́n ṣe dé ni wọ́n ṣe tó tí a bá ti ń pe ilé ẹ̀kọ́ kí olùkọ́ wọn àti àwọn akẹ́kọ̀ọ́ tó ń ṣojú ilé ẹ̀kọ́ wọ́n lè dìde wọ́n lè jùmọ̀ láti lè mọ̀ pé àwọn wà nílé. Ilé ẹ̀kọ́ gíga girama ti Àjọgbó ẹ káàbọ̀ ẹ ṣé. Ilé ẹ̀kọ́ gíga ti Ìgbàlà ẹ ṣé ẹ káàbọ̀. Ilé ẹ̀kọ́ gíga ti Ìgànmọ́dẹ ẹ mà káàbọ̀. Ti Ìgbẹ́sà ẹ ṣé o. Ti Arárọ̀mí ní Oríta ẹ káàbọ̀. Ilé ẹ̀kọ́ ti Mùsùlùmí ti Ìtẹ̀lé Ansarudeen High School Ìtẹ̀lé ẹ̀kún yẹn ṣé o. Ilé ẹ̀kọ́ gíga ti Àgbàrá ilé ẹ̀kọ́ mi ní Ọ̀pọ̀ Sókàn ilé ẹ̀kọ́ gíga ti Alápòtí. Nígbà tí mo tún lọ sí Knoxfield Comprehensive
college ṣe ẹ̀kọ́ àgbọ̀dìde ilé ẹ̀kọ́ gíga ti Sango Ọ̀tà ilé ẹ̀kọ́ gíga ti Michael mímọ́ ẹ̀kú rìnsà ilé ẹ̀kọ́ gíga ti ilé ẹ̀kọ́ tí a wà yìí ẹ̀ṣẹ́ ilé ẹ̀kọ́ gíga ti Láfẹnwá ilé ẹ̀kọ́ gíga ti Stefanu mímọ́ St. Stephen's láti Adó ẹkùnrin ẹ̀kọ́ àgbọ̀dìde o lọ́wọ́ mi báyìí a ti rí àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ akópa ẹ̀kọ́ gíga ti Ìyẹ́sí ní Ìyẹ́sí Ọ̀tà ẹkùnrin ẹ̀ ṣe ẹjọ́ ń jẹ́ àtúndì àwọn ilé ẹ̀kọ́ tí a kò pè Adó-Odò bàbá Musa náà ló kó wọn wá ilé ẹ̀kọ́ gíga ti Adó-Odò nígbà tí mò ń pe ilé ẹ̀kọ́ gíga ti ìbílẹ̀ local government gangan ní Àtàn ẹ̀ka àbọ̀ ẹ ṣé àdúgbò lọ́wọ́ yín gbogbo àwọn akópa tí a ní bí jẹ́ 17. mo kí gbogbo wa káàsán lákọ̀ọ́kọ́ mo kí Olúwo Fádéyì mo sọ pé àbọ̀ orúkọ yìí àbọ̀ ìbọ̀ ṣíṣẹ́ o mo kí gbogbo àwa akọ́nilẹ́kọ̀ọ́ akọ́mọlédè gbogbo aládùúrà wípé ọpọlọ yóò ní jọba mo kí àwọn tí wọ́n ṣe agbátẹrù ohun tá a wá ṣe àwọn ẹni ancestral pipe àdúrà mi wípé a máa tẹ̀síwájú lówó lọ́lá níyì lẹ́yìn àṣẹ lẹ́nu gígùn àti àlàáfíà. àṣẹ. mo kí gbogbo olùkọ́ pátápátá tí mi ò bá kí olùkọ́ mi ò ṣe dáadáa sí ara mi nítorí pé olùkọ́ lèmi náà lánàá. ìkejì ní the local government secondary commercial school Àtàn Ọ̀tà mo kúrò níbẹ̀ ní 1980 lọ sí Àtàn lọ sí Adó-Odò so gbogbo àtúkù náà mo kí wa ẹ má bínú ṣùgbọ́n mo gbọ́dọ̀ specially remark nítorí pé ara wọn ni mo jẹ́ lánàá. ohun tá a wá ṣe ń bí lẹ́yìn ohun tí a gbọ́dọ̀ rí fún Ọlọ́run ni ká gbórí fún ẹ̀yin olùkọ́ wa ká gbórí fún àwọn ọmọ iléèwé náà nítorí pé àṣà Yorùbá ó ti mẹ́hẹ̀ lọ òbí ìsìn tá a jẹ́ graduate ó kọ́mọ̀ fún wa ká máa sọ ìbò come here go there stand up sit down eléyìí kò dáa tó eléyìí bà àṣà wa jẹ́ ni eléyìí jẹ́ kí àṣà wa kó mẹ́rin ni ó yẹ kí ojú tí ọ̀pọ̀lọpọ̀ wa nígbà tí ọba Argentina bọ́sítà tó kì í fa ẹ̀pọ̀ àti ẹ̀fọn arákùnrin yẹn dáadáa. kárákùnrin yẹn kó dìde please clap for him very well very well very well thank you very much. ẹlòmíì ò mórí pàṣẹ táwọ̀ ìtumọ̀ wọ̀ yìí ẹlòmíì ò yàtọ̀ láàrin agbára àti àṣíkí ẹlòmíì ọmọ tó ń jẹ́ kẹfẹ́ ẹlòmíì ọmọ tó ń jáwọ̀ tẹ́lẹ̀ ẹ̀yin ìyá wa sì ọ̀pọ̀lọpọ̀ yóò lo tòbí rí nígbà táwọn dẹ̀ wà kékeré tòbí làwọn ìyá wa ni wọ́n máa ń lò ìgbà tó ń kówó sí wà ń bẹ̀ wọ́n á fà báyìí wọ́n á kówó sí látòkè wọ́n á ta kókó yẹn bá máa dàrú ṣùgbọ́n àwa sìn àgbébáàgì dání àwa ní fọwọ́ nàìjíríà bá dùn wa àgbẹ̀ pọ́ọ̀sì dání àwa ló lè gbowó wa. ìyá tó ti ta tòbí mọ́ra tó ti fi gbani mọ́ra tani fẹ́ jí lówó tó pọ́sìtì ẹni pé ìyá gbìyànjú tó fúnra wa ní àfihàn wa tọrọ. orúkọ mi ni aláìlúwà ọba Ògúngbàyí Adéyanjú Àkànní Wàsíù onítẹ̀tìkò àti Olúowódé Ọ̀tà ní Adó-Odò Ọ̀tà local government ní Ògùn state Nàìjíríà nígbà ẹ ṣe púpọ̀. ẹgbẹ́ tiwa ò níṣẹ́ méjì pé ká gbà ṣàlárugẹ lọ ẹgbẹ́ tiwa a wà nídìí pé
kọ́mọ Yorùbá ṣoríire a wà nídìí pé kí ọmọ Yorùbá hùwà tó dáa a wà nídìí wípé kí èdè Yorùbá kó tóbi sí i a wà nídìí wípé kó dáa fún wa dọjọ́ alẹ́ ni o a wà nídìí pé kọ́mọ Yorùbá kó jẹ́ good ambassador a wà nídìí wípé kí nǹkan Yorùbá kó má bàjẹ́ láéláé ìta wà fún nìyẹn. ètò ìní yìí ó ti ń ṣètò dáadáa nítorí pé a ti ń rí wípé àfi ká gbé àṣà wa lárugẹ lágbára Ọlọ́run dẹ̀rẹ́ àṣà wa náà ò ní bàjẹ́ láé àti láéláé. nígbà ẹ̀ bá wọn èmi náà lẹ́wà wà lára àwọn tí Ọlọ́run ọba tó fi ṣe one of the custodian of Yorùbá culture ní ilẹ̀ Yorùbá àdẹ̀ ní máa wò ó kó bàjẹ́ nítorí kó bàjẹ́ lọ́wọ́ àwọn bàbá wa kò dẹ̀ ní bàjẹ́ nígbà tiwa náà. nítorí èyí lẹ́rí pé èmi náà mo sọ Yorùbá mo dẹ̀ já prápra nítorí mo lo 22 years nílùú òyìnbó ṣùgbọ́n mi ò gbàgbé àṣà mi àti èdè mi. so ìyẹn ni mo ṣe ń bẹ àwọn olùkọ́ wa kán jọ̀ọ́ ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ní èdè Yorùbá ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ní àṣà Yorùbá. kì í ṣe pé kọ́ béèrè lọ́wọ́ ọmọ kí lorúkọ bàbá ẹ kó ní Mr. Tony ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ o ẹ má jẹ́ kó tiẹ̀ ṣẹlẹ̀ rárá nítorí àwọn òyìnbó máa ń pè kankan ní identity wọ́n máa ń ní identity is fluid lóòótọ́ ni ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe ìtọ́jú ìjìnlẹ̀ Yorùbá nítorí bí ìgbà ṣe ń gorí ọjọ́ bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ tí ìgbà ń lọ ẹ rí pé àwọn Yorùbá yẹn a tún ń dà ìlú tiẹ̀ díẹ̀díẹ̀ ìyẹn ni mo sọ fún yín lẹ́ẹ̀kan pé mo ṣá prápra so ẹ jẹ́ ká mọ ìjìnlẹ̀ ká tún mọ èyí tó tún jẹ́ latest nítorí èyí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn Ancestral Pride Foundation fún gbogbo iṣẹ́ ribiribi tẹ́ ẹ̀ ń ṣe láti gbé èdè Yorùbá lárugẹ ẹ ṣé gan. It is our identity. One of the ways by which you can know who we are as a people is language. Before other things, before the way we dress, it is the language that is important. And I want to enjoy all the Yoruba people to be conscious of it. That is our identity. Solving the problem of Nigeria, even at the government level, looking at corruption, insecurity, and all that going on in the country. Cultural integration. Yes, like you know that wickedness, or who is there to judge you. Some other things are there culturally to attend to such things. All the Western. No, that is not cultural integration. That is our culture. That is our way of life. Unfortunately, because it has been diluted in the sense that we now use Bible to swear, we use Quran to swear, so it has no meaning to us as a people. But if we now swear by Ogun, then people will sit up. So we don't need to dilute our culture. We should preserve our culture. And as one of the custodians of Yoruba culture in Nigeria, I want to enjoy all our people, the Yoruba people, to hold on to our culture, and then things will be back as it used to be. What I mean is that looking at the killings going on and the corruption, Yeah. they have at the back of their mind that culturally we are not brought up by this. Think that they will do such things. They wouldn't. That is what I'm saying. That we should go back, think, and embrace our culture, and things will be back as it used to be in the olden days.
Crime will be reduced to the barest minimum. Corruption will be reduced to the barest minimum, even in the public offices. If you swear by Ogun, then things will change. Yeah, things will change. My pleasure. I want to congratulate you for your first year anniversary. You are there for your coronation, and I welcome you back to Nigeria from Switzerland. How has it been for the last 365 days you have been on the throne? It's been wonderful because I've been able to liberate my people, and never shall we be disturbed by our neighbor, by my friend under the rock. Thank you. Olúwo dókítà Babátúndé Fáṣọlá ọkọ̀ fún wa ní gbólóhùn méjì torí pé àròjọ mùsùlùmí ilẹ̀ ìṣe. Ẹ jẹ́ ká kí wọn pé wọ́n ṣe é. Ẹ jẹ́ ká kí wọn pé wọ́n bọ́ lọ́wọ́ ẹ̀ bàbá. Kábíyèsí mi, bàbá mi, ọlọ́ta ti ìlú Ọ̀tà, ẹ má pè é mo bá yín lóye, mo pè é lórúkọ ni wọ́n fi pè ọba aládé. Kábíyèsí, 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 kábíyèsí ọba Adéyẹmí, ọba Láńlẹ́gẹ́, àròlé ìlú ọmọdé, ọmọ ọlọ́ta ọ̀dọ̀ ọmọ arúgbó ẹni wọ́n mi, ọmọ eléṣùkú ṣẹ́kẹ́tẹ̀ mẹ́rin, àfikò tí ọjọ́ ẹ̀ka fi mọ fọ́lọ́ yọdún kétu, ẹ bá mi ṣe kábíyèsí. Mi ò ní báyìí lásìkò púpọ̀ bí kò ṣe pé ìwúre ni màá ṣe fún yín nítorí pé èyí ni a bẹ̀rẹ̀ ayẹyẹ ọdún kan tí bàbá mi gun orí ìtẹ́ àwọn bàbá ńlá wọn. Mo ṣe níwúre yìí pé ẹ̀gbó ẹ̀tọ́ ìlú Ọ̀tà nígbà tí a tòrò epo máa kéèké eku ẹja máa kéèké ẹja ẹyẹ máa kéèké ẹyẹ ọmọ ènìyàn fọ ọmọ ènìyàn aboyún lébà a máa bí ti lẹ́rẹ́ àgbàrìbí máa ń lọ́wọ́ àdàbòsù olóyè àṣìṣe ìbí nítorí Ifá kan sọ wípé ọlálẹ́kùn bìbìrì fún àtàtà bí àwọn apájálọ́lá àgbàlá lóṣù ọmọ ẹni òkókùn ọmọ ẹni abídẹ ọmọ ẹni òṣèdíbọ̀rọ̀ ó ṣèdíbẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí ti ọmọ ẹni òmí ọmọ ẹni lọmọ ẹni jẹ́ ajá fún onídẹ̀ṣẹ̀ lórí òkè àpá tó máa bú ti kú táwọn lọ́jọ́ ìgbòrò mẹ́kùn ó máa sáwọlé tẹ̀ tó máa sàmásá ikú òní ṣoníbùjẹ́mọ̀ ṣínimọ̀ 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 àrùn ṣoníbùjẹ́mọ̀ ṣínimọ̀ 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 ẹjọ́ òfò ṣoníbùjẹ́mọ̀ ṣínimọ̀ 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 ìgbàlẹ̀ rí adó ara òun burúkú ayé báyìí á ṣì mọ̀ òun burúkú ayé á ṣì mọ̀ ire lójú owó rí ìrẹ̀lẹ̀ màmá rí ẹ ti wá ń tún kọ ìlú Ọ̀tà yìí ọ̀nà Olódùmarè báyìí ẹ tó báyọ̀ ṣe nǹkan láṣẹ abáyé ṣe láṣẹ rí ẹ ṣẹ́gun ọ̀tá ẹ lẹ́yìn odi láti ara wọn mo máa kí bàbá mi náà tó jẹ́ bàbá mi dáadáa tó jẹ́ life patron fún ẹgbẹ́ Ancestral Pride Foundation yìí His Royal Highness Ọba Wàsíù Ògúnbáyé onítẹ̀tìkú ẹ bá mi ṣe káábíyèsí. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi nítorí gbogbo ọ̀tà tí bá ti pè wọ́n báyìí bẹ́ẹ̀ ni wọ́n ṣe kí ni wọ́n ń jẹ́ mi ajá kì í jábọ̀ lẹ́yìn ẹ̀kú báyìí mi ò ní jábọ̀ lẹ́yìn yìí ẹ̀yìn àwa rí yín pẹ́pẹ́pẹ́ nítorí pẹ́pẹ́ ló ń ṣe ní arọ́ màá rí yín pẹ́pẹ́pẹ́ ó ṣe máa rí nìyẹn. Kábíyèsí Olúbọ̀tún Ọ̀túnọ̀tà bàbá ajá pẹ́ lórí bàtà pẹ́lẹ́sẹ̀ mo dúpẹ́ pẹ́ òkun ní gbogbo àti bá ti lọ́dọ̀ yín tí bá ti ní báyìí nípa àṣà àti ìṣe tí bá ti lè jókòó tí ìgbà tó bá jẹ́ wọ́n la wọ̀ fẹ́ ló tẹ̀lẹ̀ iṣẹ́ máa lo before hours nítorí bàbá tó wá bẹ̀rẹ̀ sí fọ́ mi ní àwọn Yorùbá wọ́n á bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí là lọ́tún là lọ́sì á ti mọ̀ pé gbogbo Yorùbá láyè inú fálówà bàbá ti lọ bí bọ̀ bàbá tún padà sórí Ifá pé àbí báyìí máa ní kábíyèsí ẹ bá mi ṣe kábíyèsí fún wọn.
mo dúpẹ́ sà. His Royal Majesty ọba àdànà ti ìlú Ọ̀tà ọba Olúṣẹ́gun Clement bàbá kábíyèsí o pẹ́ fún mi o nítorí mẹ́rin la pín Ọ̀tà sí kọ́tàsí mẹ́rin ni ṣùgbọ́n mo proud láti pé ọmọ ìjànà ni mí ìjànà lọ̀gá ẹ ṣe kábíyèsí ẹ ṣe bàbá mo dẹ̀ kí sẹ́ríkì ti ìlú Ọ̀tà náà ẹ ṣe mo dúpẹ́ àdúrà wa gbà mo kí olórí wa Ẹ̀ẹ́gúnládé Kẹ́hìngbà yẹn màmá ẹ pẹ́ fún wa ẹ pẹ́ fún wa ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ifá ní àbẹ̀gẹ́ àwọn olùkìlá dáwọ́ olùkìlá wọn ní kó olùbọ́ tó lówó àṣetì àbẹ̀gẹ́ òde wa olùkìlá ọ̀rọ̀ mi lọ gbìyànjú ifá má jẹ́ kó olùkìlá ó ṣàṣetì ẹ ní ṣàṣetì lọ́dọ̀ bàbá wa ẹ ní ṣàṣetì lórí gbogbo obìnrin ìlú Ọ̀tà pátápátá nílé lóko ẹ ní ṣàṣetì mo kí àwọn olóyè náà èmi náà mo dẹ̀ tún kí aya mi olórí mi náà olórí Fáṣọlá ẹ ṣé mo dúpẹ́ o APM gbogbo ẹ̀yin ẹgbẹ́ APM mo kí yín o ẹ̀yin akọ́mọlédè ìyá wa ẹ ṣé mo dúpẹ́ o mi ò gbọdọ̀ má kì í àti sẹ́ẹ̀dì olórí òní wọ́n bí báyìí nítorí gbogbo ìgbà tí àkọ́ mi yẹn ti dúró kí níyẹn lọ máa lọ sábẹ́kúta máa bọ̀ kí Ministry of Education kọ́ tó àpúfẹ̀ fún wa ẹ ṣe ni màmá sẹ́ẹ̀dì wọ́n dúró tì wá bàtà tó lọ́gbọ̀ ìyá wa náà wọ́n ní àwọn ní olórí àwọn akọ́mọlédè ìṣe ni wọ́n dúró tì wá ẹgbẹ́ à ìkọ́ta ẹgbẹ́ wà ẹgbẹ́ ìkọ́ta àwọn kúlọ̀ ṣe ni mo tún wá dúpẹ́ lọ́wọ́ Alhaji Adimasha wọ́n ti kúrò wọ́n ṣe bẹ́ẹ̀ yàyà mẹ́fà ni wọ́n fún wa nígbà pé nígbà yẹn ká lò ló máa bìfìtì gbogbo nǹkan tí a fẹ́ ṣe mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn táwa ẹ̀yin ọmọléèwé náà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mọ̀ wé mi o ẹ̀ ṣàṣeyọrí ẹ̀ máa kàwé gbá pòfẹ́sọ̀ mi mi dájú sí mi ẹ̀ sọ pé ẹ ṣe bẹ́ẹ̀ ẹ̀ sọ pé ẹ rí bẹ́ẹ̀ ẹ̀ nítorí pé kò sí iṣẹ́ tí a bá lè ṣe láyé ẹ̀ káàbì tẹ̀mí ṣàpèjúwe kò sí iṣẹ́ tí a bá babaláwo ní rí ṣùgbọ́n ìgbé tí mo kà ó tún ṣe kí ni o tún lọ dábàá wo ló gba àwọn mẹ́mbà Central Primary Foundation láti Argentina bẹ́ẹ̀ Lazarus please stand up they are member of Central Primary Foundation láti Argentina wọ́n gbà yín pé àṣà wa àti èdè wa kò gbúdọ̀ parẹ́ ẹlòmíì àwọn azọ́kọ́ òyìnbó àṣìgbọ́ ọ̀rọ̀ ni they are black Americans tọ́lọ̀ àwọn tí wọ́n ti kó lọ lẹ́rú ní wọ́n ti gbọ́n bàbá ńlá wọn ẹlòmíì ẹbí bóyá ẹ̀kẹ́ tó wà lára ẹ̀ nìkan wá ti wà lára ẹ̀ yẹn ó lè má mọ̀ nítorí wọ́n ti kó wọn lọ sọ́dẹ̀ padà wá ṣe kí ni tó wá ń retrace àwọn roots wọn. Láfáàní Babátúndé àkọ́kọ́ náà a dá àjọ tó ń gbé àṣà àti ìṣe lárugẹ a dá àjọ náà sílẹ̀ orúkọ àjọ náà ni Ancestral Pride Foundation láti lè máa fi gbé àṣà ìṣe àti àwa Yorùbá ní arugẹ nítorí ẹ̀ náà la ṣe dá àjọ náà sílẹ̀ àwa àjọ náà la wá pìmọ̀ pọ̀ wípé kí àṣà wa èdè wa pàápàá jùlọ èdè àwa ọmọ Yorùbá tí ó má bàa parun nítorí tí a bá wò ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní orílẹ̀-èdè tí a wà yìí pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ láti àwọn bíi ilé-ìwé ẹlẹ́kọ̀ọ́ gíga secondary school ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè sọ Yorùbá tó múnádóko ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá sọ òwe nígbà wáṣẹ̀ òwe làwọn àgbàlagbà wọn fi ń gbẹ́nu sọ̀rọ̀ òwe làwọn àgbàlagbà fi ń báyàn sọ̀rọ̀ sọ̀rọ̀ mi tí wọ́n fẹ́ pè é ṣàkíyèsí ọ̀rọ̀ kan òwe náà máa ṣe kíni náà máa pè é sí sọ̀rọ̀ mi yé bí pé wọ́n sọ pé igi gangan má gùn mí lójú òkèèrè láti wò tó túmọ̀ sí pé wọ́n sọ wọ́n pé kíyàn ṣọ́ra sọ̀rọ̀ mi yé kíyàn ṣọ́ra àwọn ìgbésẹ̀ kan tó fẹ́ gbé kó má di pé tó bá yá ìgbésẹ̀ yẹn tó bá gbé á wá fa nǹkan tó máa fa wàhálà sí ní ọrùn tó máa sọ fọ́mọ mi bẹ́ẹ̀ á máa wò pé kí ni wọ́n ń sọ sọ̀rọ̀ mi yé àwa wò pé àbẹ̀jẹ́ kí èdè wa kí ó parun òun ni èmi gẹ́gẹ́ bí ẹnìkan àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Ancestral Pride Foundation tí a pọ̀ tí a wà jákèjádò ilẹ̀ Áfíríkà tá a tún wà lókè òkun náà tí a wá gbé ètò yìí kalẹ̀ pé ká ṣe Yorùbá quiz competition a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè pé ọjọ́ náà kò láyọ̀ àti àlàáfíà ọjọ́ náà ó tún wá kò nípò ìdùnnú tí ọlọ́ta àti lọ́ta tí wọ́n ń ṣe ayẹyẹ ọdún kan a wá wò pé ètò tá a gbé kalẹ̀ yìí ohun gidi yìí láti sọrí ayẹyẹ ọdún kan bàbá wa ọba Adéyẹmí Abdulkabir ọba Alanlẹ́gẹ́ ọlọ́ta àti lọ́ta wo wólẹ̀ forí adé kò ṣe kábíyèsí. àkọ́kọ́ náà àwọn òbí ni màá bá wí lọ́dọ̀ mi yé bíyàn tẹ̀ máa kọ́ ọmọ ní èdè Gẹ̀ẹ́sì tí wọ́n má jẹ́ kí èdè àṣà Yorùbá wa kó ṣe kí ni kó parun lọ́dọ̀ mi yé tí
wọ́n lè kọ́ àwọn ọmọ yẹn ní èdè Yorùbá gbogbo yẹn ló jẹ́ kókó. Àwa náà tá a lè jẹ́ ọ̀dọ́ tá à ń ṣe gbogbo ẹ̀ náà kí a máa sọ èdè Yorùbá. Tí wọ́n bá sọ èdè Yorùbá èyí ò ní kó má débi tó fẹ́ dé. Ẹ jẹ́ ká wo àwọn orílẹ̀-èdè bíi China, Hong Kong lọ́jọ́ ti èní. Ẹ rí pé èdè wọn àṣà wọn ni wọ́n fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe pẹ̀lú ibù tẹkinọ́lọ́jì tí wọ́n ṣe àṣà àwọn èdè wọn ni. Sọ́dọ̀ mi ẹ̀dẹ́ ìrìbí tí wọ́n ti dé tí Olódùmarè ti gbé wọn dé ní ọjọ́ ti èní. Sọ́dọ̀ mi yé so nítorí ìdí èyí nǹkan ìṣẹ̀ṣe nǹkan àṣà nǹkan èdè wa kò ń ṣe nǹkan burúkú. Báwọn èèyàn ṣe máa ń rí báwọn èèyàn bá ti rẹ́ nìkan tó kó lẹ́kẹ̀ sọ́rùn tó ṣe tá tó ṣàwó wọ́n lè sọ pé olóòṣà ni àbí kankan. So nítorí ìdí èyí nǹkan bíi traditional religion is not a village. Sọ́dọ̀ mi yé èdè wa ni àṣà wa ni kò sí bí a ṣe fẹ́ kúrò nínú àwọn àlè ìjọba wa kúrò ní àwọn nǹkan yìí lórí aṣọ tá à ń wọ̀ orúkọ tá à ń jẹ́ sọ́dọ̀ mi yé orúkọ tó ń gbé àṣà wa lárugẹ yìí. So nítorí ìdí èyí a rọ̀ wá yí pé àṣà wa àti ìdè wa ká má jẹ́ kó parun ká dẹ̀ fi kọ́ lóko wa ká máa bá àwọn ọmọ wa sọ Yorùbá ní iléèwé. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan ní ìsìn ọmọ Ọ̀tà ni mí Àwórì ni èdè àwọn bàbá mi sọ́dọ̀ mi yé mo ń gbìyànjú láti máa bá àwọn ọmọ mi sọ Àwórì nínú ilé sọ́dọ̀ mi yé èyí ò ní ká má bá wọn sọ èdè òyìnbó náà ṣùgbọ́n èdè Yorùbá àṣà Yorùbá yẹn òun ni ó jẹ́ nǹkan gbòógì àkọ́kọ́ tí a máa ń tọ́jú ká gbọ́dọ̀ pẹ̀lú ọ̀ṣẹ̀ kiri tá a gbọ́dọ̀ kọ́kọ́ máa ṣe ìṣèwọ̀n. Tí a bá wò ó foundation yóò ti bẹ̀rẹ̀ láti di ọdún méjì sẹ́yìn àbí ìjọdún kẹta ló báyìí. Kò dẹ́ ń ṣe Yorùbá quiz competition yìí nìkan ni project tá a ti kọ́kọ́ ṣe a ní ṣe oríṣiríṣi àwọn míì ṣùgbọ́n Yorùbá quiz competition láṣẹ Ọlọ́run láṣẹ Olódùmarè a máa ṣe lọ́dọọdún nítorí pé a rí àwọn bí àwọn èèyàn àwọn ládéládé ọba tí wọ́n ṣe ibi ìyà tí wọ́n kọ sí inú wọn dùn pàápàá jùlọ iléèwé tá a ti ń ṣe kínní àwọn tó jẹ́ CDO Minister of Education àti àwọn principal bíi Alhaji Animasahun gbogbo wọn náà dúró tì wá àti àwọn akọ́mọlédè Yorùbá wọ́n dúró tì wá bàtà pé nǹkan ìwà wọn tẹ́wọ́ gbà lọ́dọ̀ mi yé bàbá wa náà kí Ọlọ́run Olódùmarè kájá ká rí wọn pẹ́ kádé pẹ́ lórí wọn fún bàtà pẹ́ lẹ́sẹ̀ ọba Wàsíù Ògúnbáyì tí wọ́n jẹ́ onítẹ̀tíkù Owódé tí wọ́n jẹ́ patron life patron fún ẹgbẹ́ Essential Five Foundation ẹ̀rí pé àwọn náà wà ní orí ìjókòó wọ́n wà bẹ́ẹ̀ bàbá wa Àjànà ti ìlú Ọ̀tà ọba Clement Olúṣẹ́gun àwọn náà ti wá sí ibi dúpẹ́ lọ́wọ́ sí àwọn foundation látòrí vice president ìyá wa àbílẹ̀ ògùn ìwá látòrí vice president olùdarí Sunday àti project coordinator wa Túnjí Ẹgbẹ́wùmí Octagon àti secretary Kúnlé Awótúndé ló bá ẹ̀ lọ àti ayámi olórí mi èdè nífà Ìfàròǹkẹ́ Fáṣọlá Olúpẹ́ lọ́wọ́ wọn gidigidi fún akitiyan lórí tí bá ti wò pé àwọn ń sùn mo ronú pé báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ ṣe àwọn ló ń ṣe kíni ló ń fún mi ní ọ̀rọ̀ rí pé a ṣe é ṣe ọkọ mi tí mo dẹ̀ rí pé mo bẹ̀ ó dẹ̀ ṣe kíni ó ṣe ń ṣe mo dúpẹ́ lọ́wọ́ wọn gidigidi kan kí Ọlọ́run ló máa kọjá ká pẹ́ fúnra wa. nínú Essential Five Foundation tá a gbólẹ̀ yìí o bá jẹ́ Muslim o jẹ́ Christian tó bá ti nígbàgbọ́ nínú àṣà ìṣe àti èdè gbogbo wa la lè wọlé síbẹ̀ a ní kéèyàn mú obì wá a ní kéèyàn mú rógbó a ní kéèyàn mú tiwa ìwọ tó bá ti wù pé ẹgbẹ́ yìí ó wù mí ohun tó máa ṣe ni pé kó gba registration form tó bá ti gba form registration tó fill form tó submit tí wọ́n dẹ̀ ti àwọn tó ń ṣe screening tó bá ti ṣe àyẹ̀wò ẹni yẹn tó ní pé ẹni yìí ó kójú òṣùwọ̀n láti lè gbà sínú ẹgbẹ́ nítorí ó ní àwọn tí à ń gbà sínú ẹgbẹ́ ẹni tó bá níṣẹ́ lọ́wọ́ ẹni tó bá responsible òun là ń gbà sínú ẹgbẹ́ àgbà àwọn tó jẹ́ pé àwọn ọmọ ọ̀tá tàbí àwọn tí ò ní future àgbà wọn sínú ẹgbẹ́ o nítorí ẹgbẹ́ wa ó wà registered under CAC ti orílẹ̀-èdè Nàìjíríà tó dẹ̀ jẹ́ pé a ní òfin tó di gbogbo ẹgbẹ́ mú so ẹni tó bá fẹ́ join ẹgbẹ́ wa tó bá ti wá wọ́n á sọ iye tí registration fee jẹ́ fún lówó tí ò dání lára tó bá dẹ̀ ti san wọ́n á ṣe screening tó bá ti ṣe àṣeyege lórí screening yìí á wọlé sínú ẹgbẹ́ ó dán ẹgbẹ́ nìyẹn. fífi ẹ̀tù paroko ránṣẹ́ túmọ̀ sí pé ọgbẹ́ wọ̀jà bí àṣírí tú bí ìjà parí ogun ń bọ̀ ẹ̀fọn ní àtẹ̀wọ́. ilé mélòó ni ọmọ ayò máa ń ní òní fún ẹ lọ́sàn-án ilé mélòó
fáwẹ̀lì àárín máa gbọ́ o fáwẹ̀lì àárín lè bá àwọn fáwẹ̀lì ẹ̀yìn àti fáwẹ̀lì iwájú rìn papọ̀. a bẹ́ẹ̀ ni b bẹ́ẹ̀ kọ́ ẹ gbọ́ fáwẹ̀lì àárín lè bá àwọn fáwẹ̀lì ẹ̀yìn àti fáwẹ̀lì iwájú rìn papọ̀. a bẹ́ẹ̀ ni b bẹ́ẹ̀ kọ́ bolo tún wò. àkókò ńlá o. máa gbélé yìí o dáàsì tó fa ìyàtọ̀ láàrin ọ̀rọ̀ méjì dáàsì tó fa ìyàtọ̀ láàrin ọ̀rọ̀ méjì ni à ń pè ní tóníìmù tóníìmù á ìró ohùn bí ìró kọ́nsọ́nàǹtì bí ìró fáwẹ̀lì é ìyàtọ̀ ọ̀rọ̀ méjì. ajá fún ẹ ìró ohùn jẹ́kí tú àṣírí ẹ̀ fún ẹ. àbúlà ìṣe pẹ̀lú ọ̀rọ̀ dash pẹ̀lú àbúlà dash ló fún wa ní ọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ yìí wọléwọlé nínú àbúlà ìṣe bí àbúlà orúkọ bí àbúlà ìná ò kárí láyé á jẹ́ pé àbúlà ìṣe àti àbúlà ìṣe àbí gbogbo máa gbà ọ̀nà gbogbo fẹ́ lọ báyìí tó gbà ìfẹsàní dáàsì ni orúkọ ìdíòfóònù tí ìlò rẹ̀ bá fọ́ tí ìlò rẹ̀ farajọ ìrísí ohun tí a ṣe àpèjúwe rẹ̀ dáàsì ni orúkọ ìdíòfóònù tí ìlò rẹ̀ farajọ ìrísí ohun tí a ṣe àpèjúwe rẹ̀ a foríṣèṣirò bí fìrísí afọ́tò bí fìrómọ̀rísí ìdíòfóònù kí ni. bí ìrómọ̀rísí. ó gbà á kó bẹnu sáwọn. máa gbọ́ o máa gbọ́ o gbogbo kọ́nsọ́nàtì èdè Yorùbá jẹ́ a márùnlélógún b mẹ́tàlélógún b méjìlélógún a méjìlélógún. mẹ́tàdínlógún. ọmọdé ìgbàsẹ́sẹ́ àdọ́ta máa gbọ́ o àpètúnpè sílébù tó ju ẹyọ kan lọ láì sí àyípadà nínú ohùn ní ọ̀rọ̀ yìí ìdíòfóònù àbí àpètúnpè sílébù tó ju ẹyọ kan lọ láì sí àyípadà ohùn ní ọ̀rọ̀ yìí nínú ìdíòfóònù máa gbọ́ o a ṣàmùṣàmù tó yá àsìkò tí lọ gbàgbé ẹ̀. bí gígé ọ̀rọ̀ bí àkọlù èdè kan fáwẹ̀ èjì. ìsúpọ̀ kọ́nsọ́nàtì. ìsúpọ̀ kọ́nsọ́nàtì.
wa dárúkọ yín. Orúkọ mi ni Ngeju Samson láti Adóodò high school. Adóodò ipò kí lẹ gbé. Ipò kejì la gbé. Ipò kejì ní ilẹ̀ Yorùbá ẹ̀yin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀yin ń kọ́ àṣà àti ṣe ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. ok àdúrà wo lẹ ní fún àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò. Mo kàn gbàdúrà fún wọn pé Ọlọ́run àtúbọ̀ máa gbé wọn lọ sókè so àkùn oníjoro wọn àtúbọ̀ máa ní agbára Ọlọ́run àtúbọ̀ fún wọn lágbára okun àtagbára tó máa fi máa ṣe irú ètò báyìí. tí ẹ bá ń sọ Yorùbá ń léṣe àwọn ọmọ mi wọn ò kì í bínú. rárá. ẹ pò òwe kan. òwe Yorùbá kan àbí òwe tí mo ní ni pé bí ajá bá pé fún ogún ọdún táyà bá lò fún ogún ọdún ẹran ògùn ló ń bọ̀ wá ṣe. lórí ẹ̀sọ́ tún. ẹni pé. thank you ẹ ṣé.